Ìyàwó Ààrẹ Tinubu ti ní kí àwọn ọmọ Nàìjíríà padà sídìí iṣẹ́ àgbẹ̀. Aya ààrẹ orílẹ̀-èdè yìí, Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu, ti gba àwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn láti padà sí ìdí iṣẹ́ àgbẹ̀. Ó ní eléyìí nìkan ni yóò kí onírúurú ètò tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe láti lè mú kí orílẹ̀-èdè yìí dára lẹ́yìn. Lásìkò tó ń gbàlejò akọ̀wé àpapọ̀ fún United Nations, Aminat Mohammed lọ́fíìsì rẹ̀ l'Àbújá ló sọ̀rọ̀ yìí. Olúrẹ̀mí Tinubu ṣàlàyé pé onírúurú àwọn ètò tí Renewed Hope Initiative ń ṣe lórí iṣẹ́ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ìrónilágbára, ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ ọ̀nà láti kún ìṣèjọba Ààrẹ Tinubu lọ́wọ́. Gẹ́gẹ́ bó ṣe wí, ààrẹ ti gbé àwọn ìgbésẹ̀ kan tó tọ́, àwọn ìgbésẹ̀ náà ni yóò sì ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ púpọ̀. Ó ní ó pin dandan báyìí láti ṣí àwọn ọ̀dọ́ níyè kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ronú dáradára nípa orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ akọ̀wé àpapọ̀ yìí, Aminat sọ pé àjọ náà yóò máa wọ̀nà fún àsìkò tí orílẹ̀-èdè yìí yóò túbọ̀ ya owó tó pọ̀ sọ́tọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́, àwọn obìnrin tó ti dàgbà àti àwọn ọ̀dọ́bìnrin. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.